Ifá kò dàbí kẹ́ni rí fá kọ́, kẹ́ni rí fá kọ́ kò dàbí kífá ó gbé ní, kífá ó gbé ní kò dàbí kífá ó là ní. Ifá mi là mí, Ifá mi gbé mi, mo dúpẹ́ fọlọ́run. Kárẹ̀lẹ̀ Ifá kò dàbí kẹ́ni rí fá kọ́, kẹ́ni rí fá kọ́ kò dàbí kífá ó gbé ní, kífá ó gbé ní kò dàbí kífá ó là ní. Ifá lè gbé mi, ó lè là wá pẹ̀lú àlọ́sìn ọmọ ẹjọ́ lé. Mi ò ṣe níjó, ìwọ ń kọ́, mi ò ṣe níjó. Ifá mi pa mí lẹ́rìn ayọ̀, mi ò ṣe níjó. Mi ò ṣe níjó, ẹ̀jẹ̀ àjò kájò, mi ò ṣe níjó. Ifá mi pa mí lẹ́rìn ayọ̀, mi ò ṣe níjó. Títí ayé. Kárẹ̀lẹ̀ Ifá kò dàbí kẹ́ni rí fá kọ́, kẹ́ni rí fá kọ́ kò dàbí kífá ó gbé ní, kífá ó gbé ní kò dàbí kífá ó là ní. Ifá mi là mí, Ifá mi gbé mi. Professor Omigode for putting this laudable masterpiece together. Thank you so much. What you have done today is impeccable, and your name is never going to be forgotten in the history of Ile-Ife. For so many years, the history of Ile-Ife and the Yoruba land has been told by so many outsiders the way they want to tell. But what you have done today with the launch of this book called The Rituals of Ile-Ife, and not just Ile-Ife, but also the Yoruba kingdom involved, is going to be remembered by generations way after us. Thank you. His Majesty always says, and for the benefit of those who don't speak Yoruba, what that means is history, customs, traditions that we don't want to go into extinction, we pass on to the next generation. For so many years, the oral history and the history of Ile-Ife is oral. We don't have so much written history of Ile-Ife, and that is why so many people say our narratives, write it in the way they want to tell it, write it in the way that suits them. But what you have done with the rituals of Ile-Ife, you have documented it the way it's meant to be, as a son, a proud son of the soil. So we are so proud. His Majesty is so proud. What this book is going to do is going to be tell our history the way we want it to be told. It's going to be passed on to generations to come. It's going to enable the world to see that the history of Ile-Ife is not demonic. Our rituals are not demonic. We saw when they were burying the book. We saw hooded people with black coats. You know, if that was done in Ile-Ife, they would call us demonic. They would call us ritualists. So what you have done today, very honorable. So thank you very much. If you are back with you. Ìyàtọ̀ tó wà láàárín ọba àtàwọn ọba tó kù òun náà ni ẹbọ tọ́ba orí àti ètùtù tọ́ba ṣe. Ìyàtọ̀ tó wà láàárín olórí ọba àtàwọn obìnrin tó kù òun náà ni ẹbọ àti ètùtù tó lórí ṣe. Láàárín ó ti wà káàkiri náà nìyẹn. Ẹbọ tí àlùfáà ló ń dá ètùtù tó ń ṣe nínú ìjọ wọn òun náà láti yàtọ̀ sí àwọn ọmọ ìjọ tó kù. Bẹ́ẹ̀ náà ló ṣe rí ní mọ́ṣáláṣí. Ẹbọ àti ètùtù tí ìmáàmù ṣe olórí àtọ̀ sí àwọn tó ó gbé wọn sí àyè tó wà. Tí a ń gbọ́ lára ní wípé nínú ọdún ní ọjọ́ kan ṣoṣo ni ó fi Ilé-Ifẹ̀ tí wọ́n ṣe bọ́
tí wọ́n ṣe tuntun. Gbàtí mo wá rí àkọlé invitation yìí pé professor àwọn àti ẹ̀kọ́ ilé Ifẹ̀ ní ó yẹ kí wá ọ̀ ó yẹ ká wá ọ̀ pé àárín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú tí professor kọ sínú òwe kan bẹ́ẹ̀ bá wa sọ olùdẹ kò wá lẹ́ẹ̀kan sí kí professor wípé ẹ̀kú iṣẹ́ ẹ̀kú oríire ẹ̀kú làákàyè. A kí olódùmarè, ó kí ìyá wa látara pẹ̀rọ pẹ̀lú akókò bàbá wa ẹni àkọ́kọ́ tó yí wa débẹ̀ pé àwọn ni olórí alájẹ gbogbo. Látara bàbá mo kí gbogbo ládéládé lọ́balọ́ba torí pé bá àmẹ́rẹ́ àtọ́jú ọba bá àpọ̀ gbogbo àkẹ́kọ̀ọ́ òjẹ̀sà bá àkẹ́kọ̀ọ́ àlè nígbà àbúrò bá àbákan bàbá àlè kan ìgbà tá a bá gbọ́dọ̀ yìí bàbá iná ńlá tó lè fojú àwọn alálẹ̀ wa dandan ní fún wa ká ṣàtúnlé ènìyàn tó bá sọ pé tó kú òsì irú ẹni bẹ́ẹ̀ yóò fowó rẹ̀ yóò fi káàkiri tí mo bá ní kí n máa dárúkọ yìí bàbá nítorí àkókò ẹforí kéde ẹfi fún mi mo sì fìlà fún orí adé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ bàbá mi láti orí ìlú mo kí bàbá ẹkú àlejò ní ọjọ́ àwọn ènìyàn bá bàbá tí wọ́n jẹ́ olùkọ̀wé lèdè mo kí wọn kú oríire torí pé tí wọ́n bá sọ pé èèkàn mẹ́rin ni ti jẹ́ èèkàn ìfẹ́ bàbá látàkó èyí tẹ̀ ṣe ẹni mẹ́rin fún èèkàn nìyẹn èèkàn àkọ́kọ́ tẹ̀lé bàbá wa tẹ̀lé jẹ́ pé wọ́n ní pé ìmọ̀ bẹ̀rẹ̀ ara ní tí wọ́n fa sọ́kọ́ èèkàn yẹn ní ọ̀gá lọ sí abábọ̀ bàbá ó fi abádá ó fi aṣọ owó púpọ̀ èèkàn lẹ́ẹ̀kejì ilé ìrànú lé kí èèyàn tó jẹ́ èèkàn nínú lé nǹkan kan yóò sọ èèyàn bí èèkàn nígbà tí èèyàn bá bá tó bá jẹ́ ọ̀dọ́ tó bá jẹ́ olóye tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ nǹkan kan yóò sọ bí èèyàn wọ́n dàbẹ́ ìbá lọ́wọ́ èèyàn méjì èèkàn ìlú bẹ́ẹ̀. Èèkàn inú ilé ayélujára àti ìyá àti ọmọ bàbá ẹnìkan náà yóò ṣàṣẹ yóò dé ìwọ ẹni lápájá ọ̀rẹ́ yóò sojú àwọn òbí rẹ̀ lọ sojú ìlé. Bàbá wa kó gbogbo ọmọ náà lé yọ ẹnìkan náà yóò kó dé èèkàn inú ilé pé lápájá ilé tí ojú wa. Bàbá mi tí wọ́n ti ní àjò fún àlẹ́ mi. Bàbá mi ni wọ́n ẹbí ni wọ́n ó kùn ìyàn ní gbogbo kọ́mọ̀ níbi tó ti kù wá láti lé Ifẹ̀ lórí nílé ìṣẹ̀rú ọmọ ilé tó ṣẹ́ṣẹ́ orí ẹ̀kọ́ ibẹ̀ làwọn ẹ̀yà tó kúrò láti lọ rí tẹ̀lú síbi táwa láti lọ. Àdáni mo kú orí ọdún tá a ṣe mo sì tún ṣe àjẹmọ́ fún wọn pé èyí tí wọ́n fẹ́ ṣe yìí màá pẹ̀lú wọn nítorí pé tí wọ́n ló dé yóò ní jẹ́ òkú fún yín oní ìyá ò ní jẹ́ òkú fún yín ìwé tẹ̀ ṣe díẹ̀ lọ́rọ̀ tí máa sọ nípa ìwé ní níbi àrà tó sọ torí pé máa bá sọ nípa ètùtù ṣàlàyé ẹ̀ka yẹn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí òye yóò kú yé wa sí àyè ọ̀gá wa nínú bí bàbá bá pọ̀ kí ìrókò àfi kó fi hàn ọmọ irú ọmọ bẹ́ẹ̀ kọ́ bàbá tó lọ pọ̀ kí ìrókò àwọn bàbá wa ní àkọsílẹ̀ ibi tí agbára tí wọ́n ta lẹ́nu yẹn
ìwé ìwà tàbí tó jẹ́ kí àjò orí bàbá fún wa àwọn bàbá wa ní níbi tí ìmọ̀ ìjìnlẹ̀ wọn tó dé nìyẹn ṣùgbọ́n àwọn tí ìwé níbi táwọn bàbá yẹn pé dé ibẹ̀ kálukú bá ti pé nínú pé bàbá yẹn lọ́wọ́ ẹni àkọsílẹ̀ eléyìí tẹ̀ torí pé ilẹ̀ lákòókò tẹ̀ àtò tẹ̀ ọmọ a sì ti tẹ̀ lọ́dọ̀ ilẹ̀ ká bá tẹ̀ àtò tẹ̀ ọmọ yìí òun náà ṣàlàyé ọjọ́ ìkọ́lé wa bí ìrìnàjò tábà bá sọ fún àgbẹ̀ ló ti rí ẹbí ìgbìlẹ̀ èyí tẹ́lẹ̀ kí n sọ owó lálẹ́ ló sà èmi ò sì sówó lọ́wọ́ ẹgbẹ́ mi mú ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ̀yẹ bàbá abákùnrin àjọ náà lọ́wọ́ bàbá mọ kí n sà ní orúkọ bàbá mi ọyẹ kí n ga sí ọlọ́run kí n ga sí ọlọ́run kì í sì èmi náà máa gbìyànjú lẹ́yìn tí wọ́n máa ṣàfihàn pé inú òkèèrè òfin tí wọ́n ṣe lórí ìrìn àjò yìí. Orí fákọ́ kò dàbí kífá ó gbìyànjú, kífá ó gbèsè kò dàbí kífá ó lání. Kífá lè ní olè làwà pẹ̀lú àlọ́sìn ọmọ ẹjọ́ lé. Mi ò ṣe níjó, ìwọ ń kọ́, mi ò ṣe níjó.